ṣíṣe ọjọ́ bí Ànábì wa Muhammad ibo ló ti bẹ̀rẹ̀ ṣọ́dọ̀ Ànábì ló ti bẹ̀rẹ̀ ni ṣọ́dọ̀ àwọn sọ̀hábà ni àbáwọn bàbá wa kan ni wọ́n dálẹ̀ á máa gbọ́ nísìnyí. يا من ألوذ به فيما أعمله يا من ألوذ به فيما أعمله ومن أعوذ به ممن أحاذره ومن أعوذ به ممن أحاذره لا يجبر الناس أظما أنت كاسره ولا يهيبون أظما أنت جابره ولا يهيبون عظما أنت جابره lájọ̀wé ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Kò má sí ewé kò má sí èdò kò má sáwòrè kò sí gbèkúdé kò má sí ọdún kò má sábòyẹ nípa kádàrá t'Ọlọ́run ṣètò lórí aráyé ọmọ Ádámà. La ilaha illallah ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. La ilaha illallah ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Bẹ̀rẹ̀ sí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àsokọ́léṣẹ̀ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí yíyẹsẹ̀ òṣẹ̀ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní òkà tájàṣẹ̀ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Òkà kùsànrin ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí sẹ́bẹ̀lẹ̀ lẹ́nu ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àní gbẹ̀túgbẹ̀tú ńkọ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní ìfúnpá ńkọ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní òǹdè níbàdí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí sẹ́bẹ̀lẹ̀ lẹ́nu ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àní gbígbẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Torí Ọ̀ṣìn Àbọ̀kí ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àti wípé Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní pípèsè gè ààrẹ bọ́ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fálábòyán ó ti dájú pé ààrẹ bọ́ ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì mi mo ti tó bá. Mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì mi mo ti tó bá.
بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله أن يسفل قليلا أكثر إلى الفوق. أيوه. نعم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان اصدق الكلام أو فإن أصدق حديث كتاب الله وخير أدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Ada ọpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Atọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa sallallahu alayhi wa sallam. Àti fún àwọn ará ilé àtàwọn sàhábà àti fún gbogbo ẹni ó bá tẹ̀lé Ànábì pẹ̀lú dáadáa. Lẹ́yìn a kí gbogbo ẹ̀yin mùsùlùmá tá a bá ní kalẹ̀ wípé àtàwa náà tá a tún dé láti Ìbàdàn náà àti gbogbo àdúgbò tá a wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ọjọ́ ti lọ díẹ̀. Ṣùgbọ́n wọ́n ń já ọbẹ̀ pa kọ́mọ́ ní nǹkan méjì. Àyà ní ìpè lọ́bẹ̀ ni àjápa ọbẹ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ fáwọn ọmọdé tí a bá máa Yorùbá dáadáa ní ọbẹ̀ tí wọ́n bá kánjú sè pé wọ́n fẹ́ sáré jẹun ẹ má jà síbẹ̀ níṣẹ́ tí ó ní ń pè ní àjápa ṣùgbọ́n gbọ́dọ̀ ní nǹkan méjì yóò lépo a sì níyọ̀ bíbẹ̀ kọ́ à ní ìpè lọ́bẹ̀. Àwọn bàbá wa àgbà tí wọ́n wà níkàlẹ̀ yìí wọ́n ní àwọn ni wọ́n kọ́kọ́ ṣe ìbánisọ̀rọ̀. Alfa wa Hussein kọ́ Hassan ó lè sọ fún mi náà yìí pé bàbá ń bọ̀ wọ́n sì sọ ipa ńlá tí bàbá wa yìí ń kó lórí ẹ̀sìn ládùúgbò yìí àti lára àwọn gangan náà. A ò gbọ́dọ̀ wá kánjúkánjú ká má tún ṣàdáyanrí kíkì tìyín Ọlọ́run kó bá ní kí jù bẹ́ẹ̀ lọ. Àmọ́dé ẹ̀ka ní bínú pé bẹ́ẹ̀ ṣe tó àlè kí tó bẹ́ẹ̀ torí àsìkò. Jazakumullahu khairan. Náà alfa wa Jagunlabi ọkọ̀ oníbídíà tí Ọlọ́run ó máa bá ní fi sọ rẹ̀ sọ
tí gbogbo àwọn ẹni Ọlọ́run sì ń tọrọ àdúrà fún, nítorí pé kálukú ni Ọlọ́run ṣe sí ojú ọ̀nà tí ó gbà jagun ẹ̀sìn tí ìrànú Ọlọ́run. Ibi Ọlọ́run bá ti fi kálukú sí náà ẹ máa rí pé ń lapa. Ọ̀nà tí àwọn ń gbà ṣe dáwà ń tì àfi ọ̀tá ẹ̀sìn àfẹnitẹ́sìn gangan ọ̀bá yé ni onímọ̀ pé ń lapa. Nítorí pé wọ́n ní tí ẹgbẹ̀rún èèyàn bá mọlé pé láàárọ̀ ẹ jẹ́ kí àwọn 1000 èèyàn ká máa mọ block kọjá pé bíríkìlà ni wọ́n ká máa mọ lọ wọ́n sì mọ wọ́n jẹ́ agbọ́ yé pé ẹnìkan oṣó tó tí wọ́n parí iṣẹ́ láago 4-5 láti bá gbogbo sẹ́yìn jẹ́ ẹnìkan oṣó kò náà ní kankan kó kà máa ṣe báyìí nìkan náà ni yóò máa lọlẹ̀ ni yóò dẹ̀ dàwó tán ká tó wá sọ wípé ẹyọ ẹnìkan ló ń mọlé ẹgbẹ̀rún ló ń wò. Àwọn tí ń wọ́ ẹ̀sìn lásìkò yìí thousands of people ni wọ́n pọ̀ rẹ̀gẹ̀dẹ̀, but dáwà tí wọ́n yìí Ọlọ́run wá ṣe ní etí ó ń kó wọn níjànú. Ọ̀rọ̀ tí wọ́n lè gbọ́yé tó lè yé wọn ìlà wọn wá ń sọ wípé look, èyí tó sọ yìí kò dáa, tí ó lè fi dáa òun náà ni. So wọ́n lè fẹ́ ṣàyàbí ẹ̀yìn, akìímọ̀ ò lè fẹ́ ṣàyàbí ẹ̀yìn. Àwọn tí ó dá ọ lákẹ́ àwọn ti dúró. Èyí tí àwa kan lè máa pẹ́ wí àwọn ó là á mọ́lẹ̀ wàndèrè. Èyí tí àfa sọlẹ̀ kan yí pé torí àwọn pé ẹnìkan ni èjì káwọn ó ṣe bí àwọn ẹlẹ́kọ̀ọ́ sí máa sọ̀rọ̀ náà nìyẹn. Ẹni Ọlọ́run ti ń sọ kọjá ẹnìkan kó lè mú. Àmọ́ èyí tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ kan ni tó ti gba àsìkò ju ká tó máa ráyè à ń lò dé lọ sí wá síta gbangba. Kálukú ni yóò máa mú láyìn tiẹ̀, láyìn tàwọn tí ń ṣe ti gbangba tí wọ́n nìyẹn yóò dẹ̀ máa lapa tí wọ́n náà ń lapa. Níta sásọ ni pé bánisọ́ sọ yìí tí bá ń bẹ lákọọ́lẹ̀ wípé ọjọ́ orí kékeré lọ́kọ̀ fún yín kọ́lọ̀ ń wọlé agbára rẹ̀ kọ́ má di ẹkún kékeré ká má rò pé àwọn làwọn pa yín kọ́lọ̀ ń dáàbò bẹ̀sìn rẹ̀ pẹ̀lú kó jẹ́ mi irú yín ó gùn bàṣẹ máa ń ṣe é fún yín ní kọ̀rọ̀ náà nìyẹn kọ́lọ̀ ń jẹ́ kẹ́ gùn lẹ́mìí àtẹ̀yìn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àti wọ́n lápapọ̀ náà tó mo kí gbogbo ìjókòó lápapọ̀ mo yàrá padà sọ́dọ̀ bàbá àgbà gbogbo yẹn fáànà mo kí yín o ọ̀yàn jáná sí wa mo kí yín o mo kí bàbá àgbà ìmáàmù ní àdàbí tù kọ́lọ̀ ń járe wọn pẹ́ ìṣe ní àdúrà yín gbẹnu tán ni mo sọ níbi tí a ti ń bọ̀ yìí torí pé èkó tá a wálé ní a fẹ́ fi òkú kan pa ẹyẹ tó pọ̀ ni ilẹ̀ ilé kí wa lẹ́kọ̀ọ́ ń bí òní ni a wá sórí ẹ̀ tí a wá ṣe ìbẹ́lọ́hùn lórí ẹ̀ àti ní ilẹ̀ nílé kéwú àti nílẹ̀ kéwú ní Èkó kì í dẹ̀ ṣe plọ́ọ̀tì kan kì í ṣe plọ́ọ̀tì méjì kì í ṣe plọ́ọ̀tì mẹ́ta so sí àdúgbò tó sì hàn díẹ̀ wọ́n pè bẹ̀ ní command area wọ́n pè bẹ̀ ní abúlé Ẹ̀gbá ìbẹ̀rẹ̀ lọ́rùn ra ilẹ̀ ilé kéwú sí tí wàásí ó sì máa wáyé ń bẹ̀ láìpẹ́ yìí ìyẹn ni pé tí a máa ti Ìbàdàn wá lẹ́ẹ̀kan lóṣù tí a sì retí gbogbo èèyàn rẹ̀ kò kí ẹ pàdé wa níbẹ̀ ìdí kan ló bí tí a fi fẹ́ gbèjòkó wá sí wásìkò bí ó jẹ́ kan lọ lóṣù ọ̀rọ̀ kan ló bí àwọn èèyàn náà wọ́n béèrè fún ilé kí ó làníyàn wa lálùfẹ́ra lé kí ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbé kakọ́ lé kí ó síbẹ̀ ṣùgbọ́n gbẹ̀gbẹ́ ò ní ṣiṣẹ́ rẹ̀
bí nǹkan ti jẹ́ nìyẹn àwa ńgbà tí àwọn wa mú lẹ́tà wá sí wa tí àìsí fẹ́ wá sẹ́kọ̀ọ́ náà tẹ́lẹ̀ lánàá kákúfẹ́ kan rìn pọ̀ ó wá jẹ́ ká dé látànà sẹ́kọ̀ọ́ train la wọ̀ wá ní àná so kan tó wá gbé wa nídìí training wọ́n sọ níbẹ̀ gbà tí a dé ọ̀dọ̀ bàbá ìmáàmù gbogbo àdúgbò yẹn bàbá náà bàbá dáadáa nìkan náà járe wọn pẹ́ wọ́n sọ ń bẹ̀ yìí pé bàbá níjọ́ ní tí mo wá rí gbogbo bẹ́ẹ̀ ṣe sí wa àwọn bàbá tí a lọ fún lábọ̀ ń lérè o máa nà ká sí bàbá pé àwọn lálọ́ fún lábọ̀ àwọn bàbá wa rèé o nà ṣẹ̀ dá wà so máa sọ fún bàbá ìmáàmù náà pé gbogbo ohun tí asọ̀fẹ́yìn náà nípa bàbá wa yìí mo bí bàbá ìmáàmù lè bẹ̀rẹ̀ sí mo jíṣẹ́ tí wọ́n náà fún yín o bí tí ọlọ́run ti pé kọjọ́ orí yóò dé bẹ́ẹ̀ bá ní ẹ máa lọ ẹ wá fún alábọ̀ nílé ó ti tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àátùjọ dìde náà ni ọlọ́run járe yín bẹ́ẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ níwàásí ní ìjẹta pé à ń bọ̀ ní Èkó lẹ́nìí tí wọ́n pàdé wa tí wọ́n wá láti Ìbàdàn àti gbogbo ẹni tó gbọ́ láti Èkó náà tí wọ́n pàdé wa àti gbogbo ẹni jẹ́mọ̀ ń bí ọlọ́run ṣe dáadáa fún yín la hawla wala quwwata illa billah. ṣe rí ọ̀rọ̀ tẹ́ pè wá sí ọ̀rọ̀ ńlá ni mo wá múra méjì lọ́wọ́ ọ̀nà méjì ni mo gbà múra wípé èyí tó bá báyọ ń bẹ̀ èyí tó bá báyọ ń bẹ̀ ni màá lò a ti lọ sí wàásí kan ní nídìí ìrókò ọlọ́run ló ní á múra méjì lọ́wọ́ amúra yí pé gbogbo ń tàà fẹ́ sọ àti múra ẹ̀ lọ́wọ́ akọọ́lẹ̀ bí tèní náà mo ti kọ ọ̀rọ̀ mọ́lìdì lọ́wọ́ ayọ́ káàkiri orin mo tún wá gbé tírà lọ́wọ́ èyí tà ń pè ní kọ́ mùsùlùmí bídàí dictionary gbogbo bídíà àgbáyé àdádálẹ̀ gbogbo àgbáyé àdádálẹ̀ níjọ́ tó ti ń bẹ̀rẹ̀ gbogbo lọ́wọ́ so níjọ́ta adédé ìrókò akọ lọ́wọ́ àsórí ìnáwó máa ti ṣe wá sí ìgbà mo dé lẹ́bẹ̀ tí mo rí ojúlẹ̀ àwọn kan wá pàdé wá ń bẹ̀ ìjọ náà ní ìpàdé ẹni tó ti múra wa lọ́wọ́ ìgbà máa rí bẹ́yẹn ní àwá change jíà a sọ̀rọ̀ lọ níbi lẹ́nìí a máa ń kọ́kọ́ sọ̀rọ̀ kan sáájú tó dàbí ìpèníjà tó bẹ́ máa ṣe wá sílé lórí ìmọ̀ nínú Kùránì ló wà ṣùgbọ́n mo dáùtì ẹ̀ pé àfáà kan lè wà ń bí lẹ́nìí tó lè mọ bí àyà náà wà àwọn tí mò ń bá wí wọ́n wá wojú mi wọ́n jókòó wọ́n wá wojú mi lókè pé àà kíá wọ́n ní kọ́ wọ́n bá gbé báyìí wá àti ìwé ní fine lábá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo wá sọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo sọ síwájú tó mo fà yélẹ̀ ẹ bá ma bí wà ní Kùránì nìkan sọ kí ìjọ̀rọ̀ náà jọ náà níbi tí ọmọ tó ti padà ju bàbá ẹ̀ lọ́lókè pẹ̀ yìí ọmọ jẹ́ ọmọ 120 years bàbá sì wà lọ́mọ 40 ọdún ọmọ tí 120 tún bí ó di ọmọ 90 ọmọ di ọmọ 90 bàbá gangan bàbá àwọn sì wà ní 40 years níbo ló wà ní Quran mo wá ń wò kí yára náà pé àyà báyìí ni àwárí mo wá lọ wojú àwọn jẹ́yànsì mi ní náà mo gbọ́ pé àtikọ́ tó dò ní gbọ́ pé ẹnìkan ló ń mẹ́rìí bọ̀ pé mọ̀lúdì wà
mo ní Ọlọ́run mọ́kọ́ fẹ́ sọ wọ́n àsìkò Ọlọ́run jí olùwà mi ní ara Ọlọ́run ìjẹ́kẹ́ ní ibi ó ṣiṣẹ́ ibi èsù ní sọ pé Ọlọ́run Jésù ó ti wá kó lè náwó pé òun rèé ó sì ní question mo fi ọba tó ní ẹ̀mí mi búra kò sí tó lè gbé wá tí mi ti gbé dání Allahu Akbar. lábẹ́ ìgbẹ́fọ́ Ọlọ́run Allahu Akbar. kọ́ mùsùlùmí bí dà yìí ó wà dígbé o. ìbá sọ fún pé àná mo ti dẹ́kọ̀ ṣùgbọ́n torí rẹ̀ bọ́yá ni mi tún ní sun Èkó tó bá ka ẹni tí ó kà tán pé ibi báyìí ṣé ibi tó kà nù yé wọn á ka bí tó jújù yẹ lọ fún ọ tó jẹ́rìí yín lórí mọ̀lúdì yé wọn á kà fún ọ bàbá á kà fún wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí lẹ́rìí fún mọ̀lúdì. ó sì jẹ́ pé ó lè ti dé ọkọ̀ jẹ́ pé. lóò ó jẹ́ wọ́n àwọn afábá yìí níwò wọn. òun náà ń wò wọ́n. ń wò mí láfẹ́fẹ́ níwò wọn. nítorí jẹ́ pé ọ̀rọ̀ mọ̀lúdì tí ẹ wá sọ lónìí nípa pé a ti gbọ́ pé irú nǹkan bá ń fẹ́ wáyé kò wá ní mọ́ níjókòó yìí nìkan ìwà tún sọ bí mo ṣe máa sọ kò ní ma níbi nìkan. lọ sàdékùn àláfíà yìí. ẹ jẹ́ ń gbé báyìí mo rí nàbí yìí tí wọ́n ń ṣe yẹn nàbíyù. ẹni tó ń sọ̀rọ̀ yìí tí ṣe àfáà kan Tajudeen Al-Adabi àsìbíyànlá tó wá ní àti oko kan tí ń pè lákùfò tó wá ní ilé kan ńlá tí ń pè ní Àgbéni ẹni tó ti ṣe mòlúdì rí dáadáa ni mi sọ́ọ̀jọ́. ó ṣe dáadáa mo dẹ̀ rí ṣe màálù náà ń forí fà. kìí ṣe tá à ń ṣe tá à ń yọ ọ̀sìn àápa màálù ni tá a máa ṣe yàtà a bẹ̀rẹ̀ jọ Friday a parí mọ́júmọ́ Monday gbogbo ọmọ kíw láti lọrin láti Ìbàdàn láti Èkó yìí náà láti gbogbo àyè wọ́n wà bíbà wọ́n bẹ̀rẹ̀ ìgbàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́rídì ṣíṣe ìjọ kan náà la fi ṣe mọ́júmọ́ ń bọ̀ ya ọkọ̀já abẹ́yẹn ó sún sókè. gbogbo àwọn ẹrú Ọlọ́run tá a ti kọ́ ní kéw tí wọ́n máa mọ̀lúdì sí ọdún kéw wọ́n mọ̀wó wá àti máa náwó fún wa so tí a bá bẹ̀rẹ̀ ìnáwó láti sátidé mọ́júmọ́ Sunday àbíabádé àdàdó àtúwé àtẹ Sunday mọ́júmọ́ Monday ṣùgbọ́n ìdáyà dé arùpítọ́ lọ́n níjọ́ yẹn àfihàn àrípítì ìsìtọ̀ lọ́n wàhálà máa ń pọ̀ ó jẹ́ kí n gbọ́ yé pé bẹ́yàn bá ń ṣe mọ̀lúdì bí n tí àlùfáà wa ọ̀pọ̀ ẹlẹ́yà mẹ́ta sọ wípé gbogbo ẹ̀ kí a máa mú nílé líle pàápàá jùlọ àwa tí à ń ṣe wá sí àsìnáàfù oníranran àníwá òníwá bí àwọn sọ̀hábà náà sì jẹ́ oníranran bàbá Abákírì rọ̀dẹ́là ní tí wọ́n gbà mọ́rù ọ̀gbá o tí bàbá Abákírì gbà mọ́rù ọ̀gbá ìgbọ̀n gbogbo ẹ̀yàn tó lè sọ pé tí ànábì gbangba mi mọ́rù ọ̀gbá ọ̀pọ̀ ọgbà ní ànábì àti gbogbo àwọn àgbà sàbí yọ́ lọ bì kan náà tí mọ́rù nìkan ó dàdúró ńgbà yàbá fẹ́ dé tí mọ́rù lọ́wọ́ gbà ìjọ tó sì lọ ọbẹ̀ ìtì ẹ̀ ló le jù bí ọ̀rọ̀ àwọn tí wọ́n kó lógun ẹrú tí wọ́n ní wọ́n lọ pa àwọn àgbà sọ̀hábà yìí pé ẹ má jà pa ànábì sì fi síbẹ̀ tàbá pa wọ́n nìsín kí ló dà tàbá sì pa wọ́n á gba díyà wọn fídíyà wọn jàrí ẹgbà fídíyà so wọ́n mọ̀ sẹ̀mí ọlọ́run tó lè pé kí islam lé wọn bá wọn ó tún gba islam wọn tó lè bí mùsùlùmí àwa mùsùlùmí náà á tó tara díyà tá a gbà lágbára sí i wọ́n jà pa wọn ngbọ́dún ní ńlá á pa wọn ni wọn ò bá pa wọn ìgbà ayà ó dé ayà ní ẹ̀ka rí o ẹ̀yìn tẹ́ gbàgbé a mọ́ pa wọn àmọ́ o 70 ní àwọn tẹ́ ní a mọ́ pa ogun míì tẹ́ lọ 70 míì nù yí ní òfòrífà o ọyẹ kẹ́ pa wọn ni
a wà gé kí àádọ́rin ọba lọ́nu yìí èyàn bá wọn anábì lógún kan sallallahu alayhi wa sallam. gbọ́ tó gún yìí dé arábìnrin kan dé pẹ̀lú odò ní máa ń lòdò wọ́n ní kí ló dé ó ní òun ṣàdéhùn pé táwọn bíbá ilé ogun yìí tọ́bẹ̀ ìṣẹ́gun òun ó kọ́ ni òun ó dúpẹ́ fọlọ́ kí lòun ṣe ó sì ṣe àbákiri wọlé radiyallahu anhu. arábìnrin ewó lè yí anábìnrin ló bá àdéhùn ló ṣe o sallallahu alayhi wa sallam. àbákiri jókòó ẹlòmínà tó wọlé ẹlòmínà tó wọlé ń gbàjagun labídé radiyallahu anhu wa arda. wọ́n ní báyìí báyìí tí a bá lo ogun tí a bá kó ogun kí ni bàbàrà ti mẹ́mẹ́ àti pé tó gun ilé nìkan láàlọ́ ni àti ìlú tí ọba bá kó mẹ́ nísìn ó dogun mí ìta kọjá nísìn kó sì bí ọ̀daràn nìyẹn anábì níbi tí wọ́n mú bá gba èso onígbàgbẹ́ o èso gan ọ̀jẹ́ gbàgbé ọba gbà yọ wà nígbà ni ṣe pàǹsà bí òbí bá kan náà nìyẹn ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn bá ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí náà ni ó fi wá dodidi pọ̀ tí ẹnìkan bá kéèlé ẹni tó wá kí ẹ̀rọ rẹ̀ wà níyì torí pé ẹnìkan ti kéèlé tí wọ́n bá ń kéèlé tẹ́pẹ́ gbogbo ilé ní kò ní níyì máa o gbogbo bá ní kí ẹ̀rọ kò ní níyì máa o ẹgbà wọn máa fi náwá kí o ká wọ́n mọ̀ pé wọn ò ní gbá o èyàn bá wọn ibi á ti kọ́ ṣe mòlúdì láyé mo ti gbé tí a rẹ̀ lọ́wọ́ ìtọ́gbẹ̀yìn mòlúdì mo ti gbé dání àánú ní kájá ṣe fún àti ṣe mòlúdì tí a bá ka ọ̀rọ̀ débì kan ẹ mọ̀ pé mòlúdì yẹ ṣe tí èèyàn máa bá wọn dá sí ẹ jẹ́ kí n máa sọ pápápá torí àsìkò nítorí pé mo rí pé bí ẹni ó lóun fẹ́ mú àwọn nǹkan kan wá bí ò bá ti ẹ̀ wá bí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ní ń wò wá ẹjá sí bí ẹni pé ń bẹ ń bí àwọn àfọ́ ní bídíà ni máa ń fi ókọ tí a pamọ́ ní tí àwọn máa ń gbé èmi ọ́ dáakọ tí àti mo gbé wá èyí sì dáakọ ẹni ó ṣe bọ́bá rówó lọ rà lọ́jà wọ́n náà lọ kà á bóyá ọlọ́run lè pé kí àna ọlọ́run léwọ̀ náà bá àwọn náà kú sí mú rí dáadáa rí bóyá lọ́lọ́run pé a mọ́ ṣe mọ́ àwọn náà dáwà dẹ́ tí ń pè sí wọ́n sọ ẹ̀ kan afọ́kọ́lẹ́ àtọ́ wípé bàbá dáadáa yìí wọ́n lọ́nà òmùlúdì rí pé òun mọ̀ pé ọlọ́run mo ní ọlọ́run ẹni tó bá ti rí bó ṣe ń wo ojú tí wọ́n ń wò yìí kò ní náwó fún mòlúdì mà ó kọ tí àìní jẹ́ kọ́mùsùn lè bí dà yìí ẹni ó kọ́ afọ́ àtọ́kọ́ ní Salahuddin Mahmudu Said kọ́mùsùn lè bí dà yìí gbogbo bídíà ní bẹ́ẹ̀ ẹjọ́ lọ báyìí bídíàtul ittifal bi mawlid nabiyyin àdádálẹ̀ tí a sọdọdún tí a fi ṣe mòlúdì hawalu man ahdatha àbí ilẹ̀ bídíà ẹni ọkọ́kọ́ dá wàhálà ilẹ̀ madati kurunu mufaddala li ula wa thani wa thalis walam tusajjal lana أو ولم تسجل لنا كتب التاريخ أن أحد من الصحابة أو التابعين ومن جاء بعدهم مع سيدة محبة للنبي صلى الله عليه وسلم كونوا علم الناس بسنة وأحرص الناس على متبعة شرعه صلى الله عليه وسلم احتفل بمولد النبي صلى الله عليه وسلم wọ́n ní ọdún mẹ́ta ìgbà mẹ́ta jàre ó kọjá lọ́nú ayé ìgbà àkọ́kọ́ 100 ni
ìgbà kejì 100 ni ìgbà kẹta 100 ni lẹ́yìn tí ànábì jíṣẹ́ Ọlọ́run ìgbà ànábì gangan amúkà tẹ́ pé 100 àkọ́kọ́ lẹ́yìn tí 100 àkọ́kọ́ parí 100 ọdún kejì ó parí 100 ọdún kẹta ó parí lọ́dọ̀ àwọn sọ̀hábà lọ́dọ̀ àwọn tàbíìn lọ́dọ̀ àwọn tó tún tẹ̀lé àwọn eléyìn àgbọn tí jẹ́ mọ̀lúdì rífá gbogbo ìtàn lọ́fẹ́ di eléyìn múlẹ̀ àgbọn tó jẹ́ pé àwọn tí a ń sọ yìí àwọn sọ̀hábà àwọn tàbíùnà àwọn tàbíùhùn àwọn ni wọ́n pọ̀ jù nífẹ̀ẹ́ sí ànábì sallallahu alayhi wa sallam. àwọn ni a sì ní mà sí súnà ànábì jù àwọn ni wọ́n sì lè fi gbogbo nǹkan tẹ̀ lánàá bí ní tí tàbárí ẹni tó bá fi ẹyọ kan nú ẹgbẹ̀rún tẹ̀ lánàá bí lónìí inú tàà sàbí tẹ̀ lánàá bí kò ní sí lókè pẹ̀ yí táàrí mọ́ lẹ́ni ọlọ́run lókè rẹ̀ oní ọjọ́ gẹ̀ẹ́ni ọlọ́run jù sọ̀hábà radiyallahu anhu. ẹbá ni pé radiyallahu anhu àbí torí pé àwọn kan ti lájà wọ́n bọ́ta wọ́n ń bà wọn sọ̀hábà jẹ́ téèyàn máa wá sọ̀ra pé kọ́lọ̀ má jẹ́ kí etí tó wọ́n gbọ́ níbi ojú òun ó rí ní ìjà mọ̀ pé tí wọ́n ti dákọ̀ sàhábà kan ó yẹ ká máa pariwo radiyallahu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim laqad radiyallahu 'anil mu'minina idh yubay'unaka tahta ash-shajarati فعلم ما في قلوبهم وأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. ọ̀rọ̀ àwọn sábẹ́ ni wọ́n kà sókè yẹn lè tọ́ lágbára jù púpọ̀ ẹjẹ́ ń sẹ́ra máa lọ kókókó kí máa mú kókókó tí ń bẹ náà rọ̀ ìjáde torí ó pọ̀ díẹ̀ àmá ìwọ̀n tá a bá sọ́kọ́lọ̀ báraka sí wà wà ní mọ̀yán àdàtà àbí ìbídí á fún bà ní Ubaydu Kadda'i àwọn tó kọ́kọ́ dá wàhálà fìtínà mòlúdì ilẹ̀ láyé àwọn ní à ń pè ní ìdílé Ubaydu Kadda'i òkú gbẹ́kan ní jẹ́bẹ̀ Ubaydu àwọn tí látàmí sọ pé àwọn kan ní Mísírà náà ìgbà tí wà ní jìnà síwájú tí ibi tí wọ́n dákọ yẹ ìlú yẹ àwọn yẹ ní ẹkọ́kọ́ dáálẹ̀ ìlú yẹ ni ṣùgbọ́n pẹ́pẹ́ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn tẹ́kọ̀ dáálẹ̀ ní alladhina yusammawna anfusahum bi fatimiyyin wa yantasibuna ila waladi Ali Abi Talib àwọn ìdílé yìí àwọn ni wọ́n ń pè àwọn ní Fatimiyyun ìyẹn àwọn tí wọ́n sọ pé àwọn kọ́ mọ́ ìdílé ànábì Fatima ọmọ ànábì radiyallahu anha ọmọ rẹ̀ tí í ṣe Hassan àti Hussein wípé àwọn ni àrọ́mọdọ́mọ rẹ̀ ìyẹn ọmọ Ali radiyallahu anhu wọ́n fẹ̀lẹ̀ akíkọ̀ minal mu'assasina lid-da'wati al-batiniyya àwọn tá a wí gangan tí wọ́n ṣe ni pé wọ́n fẹ́ dá nǹkan kan sílẹ̀ wọ́n fẹ́ pè ní bàtìní wọ́n wá wò yí pé ọ̀nà wo làwọn lè gbé gbà tára yóò fún wọn gbà lọ́wọ́ àwọn wọn lọ rí sura wọn mọ́dìlẹ̀ ànábì ẹgbẹ́ Yorùbá náà nípa pé Yorùbá kún lédè púpọ̀ wọ́n lẹ́ bá fẹ́ jẹ ogún kógún ìtàkìtà ni ó pa láì ní bàtà gàgà pẹ̀lú ànábì wọ́n dẹ̀ lọ sura wọn mọ́ torí pé láti jọ̀njọ̀n ni àwọn èèyàn ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò yí ní àjọ lórí tá a fi máa jọ̀rọ̀ nísìnyí kankan ọkàdé pọ̀ sí nísìnyí wọ́n
wọ́n sura wọn má nàbì lọ́rùn sallallahu alaihi wasallam. fàjádùn bàbá wọn rèé wa ibnu bizani al-ma'ruf bil-kadai bàbá wọn ọmọdé sọ́ọ̀nì ni ọgbàjúmọ̀ ní tí a máa ń pè ní kàdá kí ìtumọ̀ kàdá ní pé wọ́n ń fi iṣẹ́ tí ń ṣe é pé ojú ní máa tún ṣe ní máa tọ́jú ẹ ń bá lómi lójú ní máa fóògùn sí iṣẹ́ rẹ̀ nìyẹn bàbá tó ṣẹ̀ wọ́n lè nìyẹn wakana maula li Ja'far bin Muhammad Sadiq ẹrú ló sì jẹ́ ẹrú ló jẹ́ fún Ja'far ọmọ Sadiq Muhammad ọmọ Sadiq àwọn ni wọ́n fi ojú ọ̀nà bàtìníyà lélẹ̀ ojú ọ̀nà kan tó jẹ́ pé ó burú jáì Quran Karim lọ́rọ̀ fi rán ànábì wa ó dẹ̀ fi jíṣẹ́ ó kà á ó túmọ̀ rẹ̀ fún gbogbo àwọn èèyàn fún àṣọ àbẹ́tí ń bẹ láyé àwọn wá dé wọ́n ní ọ̀nà míì ń bẹ tá a tún lè gbà sí ẹ̀sìn tí ò sí ń bí tó sínú Quran níbo ló wá wà bàtìní ni o ẹni tó lọ bá mí sí ni ó máa wà láti bẹ̀ fún wọn pa ìyálà yàrá ibẹ̀ ráwọn tó kù náà lọ́dọ̀ wa bí náà bí ṣe ń pa irọ́ bú kéèyàn jókòó nínú Ramadan kó sì gbóúnjẹ wájú kó sì máa jẹ kẹ́ni à ṣé ògbóló jẹ́ ẹ̀yin ò sí wá wà sọ́là báyìí ẹ̀yin ò wà sọ́là o ẹni bàbá ń jẹun bàbá ò jẹun ẹ̀kà pé wọ́n ń jẹun bá ní bàbá tó yẹ pé àwọn àtọ́lọ́ ní ẹjọ́ ń gbé pọ̀ ó náà sọ pé ẹ̀ṣẹ̀ ìfẹ́lẹ̀ jàrí ẹjẹ́ ń dáwọn àlejò tó bá ń lo àwọn àlejò pàtàkì dé dákùn máa ra jàrí Jibril máa ra ò jòkó mẹ́rin ìwọ́n náà ti dé Míkáílù ọpẹ́ lánàá tó dé tó pẹ́ lónìí tó dé ìbí ìsájú ẹ̀dẹ́ lónìí ìwọ́n náà jòkó mẹ́rin tí wọ́n sì rí nǹkan kan ó sì gbà pé òdodo náà ni wọ́n jòkó níjọ́ Jímọ̀ wọ́n sọ wípé kò sírùn tẹ́ máa pé àwọn tí a lọ Jímọ̀ bá dé wọn ni ẹ káàbọ̀ bàbá sáájú ní ti Jímọ̀ dé mọ́ wọ́n ti kí Káàbà ní àkíní ẹ̀ tó ẹ pé bàtí níyà nìkan lẹ ní àwọn aṣọ ń pa ẹ̀ ẹ̀ẹ́gbọ̀bá báńdà sí rí àwọn tí wọ́n fi nǹkan lélẹ̀ àwọn ni wọ́n gbé mòlúdì wọlé àwọn ni wọ́n gbé mòlúdì rù kí wọ́n lè bá rí iṣẹ́ ibi tí wọ́n fẹ́ ṣe sí ibẹ̀ yẹn pọ̀ ṣùgbọ́n mo dún bẹ̀ yẹn náà káde mọ̀ pé mòlúdì ìkínná kò ṣe bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ lẹ́yìn kọ́rínù kẹta ọgọ́rùn ọdún kìíní kejì kẹta lóde ẹ̀sìn wòye kọ́rínù tá a wà ní ìsìn a wà ní 1443 ẹwùjọ́ títí mẹ́ àgbàlagbà àárọ̀ ni ó ti darúgbó àmọ́ Ọlọ́run ti ń pa tán lọ tó bá yẹ lẹ́yìn ààrẹ Èkó tí a tún gbọ́ wípé ó tún gbilẹ̀ ń bí n'Íbàdàn ó dàbí ẹranko burúkú kan ní tẹ́ pé wọ́n ti yìnbọn lókè wọ́n yìnbọn sálẹ̀ wọ́n yìnbọn láàrin ṣùgbọ́n ọlọ́wọ́ kàbì kan ìwọ̀n mi fúkẹ́fúkẹ́ kò tí ìkú tán ṣùgbọ́n mi fúkẹ́fúkẹ́ lọ́dà bàdà kò dùn bàdà mọ́ gbogbo àwọn ààyè tí wọ́n ti máa ṣe títí máa dùn tó ti jẹ́ pé wọ́n ń pa mílíọ̀nù bẹ̀ bọ́lọ̀ ń fẹ́ kò ṣe sí ń bẹ̀ mọ́ mi ní dákọ̀ àyè ṣùgbọ́n ètò máa yé wu àwọn ìbá ń gbọ́ wa ní ìsìn pé nílùú Ìbàdàn tiwa o ó ti kú débì kan yóò dẹ̀ kú tán yányá Èkó náà yóò kú wọ́n ní náà ètò ń jò lẹ́kọ̀ọ́ wọ́n ti ẹ̀ ní wọ́n ní ńgbàtà fẹ́ máa bọ̀ lánàá àbí ìjẹta ọmọ kan wá bá mi ọmọ àlùbáríkà kan wá bá mi máa ní mò ń lè bọ́ lọ́tùnla
ó ní kí wọ́n lọ sí mo náà lọ sí bídíà ó ní ẹ̀sọ́ dáadáa ó lẹ́kọ̀ọ́ ó ní èkó pẹ̀lú mọ̀lúdì bídíà mọ̀lúdì ó ní ọ̀rọ̀ mú bẹ̀ ó ní ẹjẹ́ fi kíní kan fún gbogbo yín èyí mo tẹ̀sẹ̀ bí lọ́wọ́ ìyàrá èkó pé ṣé ẹgbọ́ ló sí lóòótọ́ ni wọ́n ní ilé èkó láwọn apá àbí kan ò pé wọ́n tó ti ń ṣe rọ̀mùdánà náà o mo níbò ní wọ́n ti ń ṣe wọ́n láwọn àfáà kan ti sọ fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ bá lè gbà àwẹ̀ mélòó ló lè gbà mẹ́wàá mówó rẹ̀ wá àná ó fún ní iye tí ó san fún kọ̀ọ̀kan wọ́n á gbà wọ́n á ní àfi ṣiṣẹ́ ọlọ́run pé máa jọ sàn rẹ̀ lọ. ìyá rẹ̀ kò ọlọ́dà yìí o a máa mọ̀ ìgbé lúgọ ọlọ́run òdodo ní ó borí ebé kọ́ náà ni àwọn àfáà yìí wà ebé kọ́ náà ni Sheikh Imran Eleha wà bàbá dáadáa bàbá tẹ́mi ogun kọ́lọ́ ń darí ọ̀pẹ tí bá ṣàdúrà wọn ní à mọ̀ ṣàdúrà fúnra mi ni àti àwọn bẹ́ẹ̀ aláàjì wa kọ̀mọ̀dín náà lọ́ba ní sàánú tí wọn náà à ń gbúrò wọn kọ́lọ́ba ní dó tí wọn Kutubi náà mẹ́lẹ́kọ́ Jagunlabi kejì mórí lánàá abíjẹta tí lórí social media tí ń yàkúyà máa wọn kan ọ̀rọ̀ bùdí náà lọ náà ń sọ ó ní mo sọ pé mo dí òsì ẹni yóò bàbá mi pé sọ̀rọ̀ àwọn bàbá ẹni tí mẹ́lẹ̀ yìí ibẹ̀ yóò sì mẹ́rì sí wá ní ọkà bàbá láà ẹ̀yìn owó ń bẹ́ẹ̀ náà mọ́nà bá sáà ní èèyàn tí ìbá ti èdè ní iṣẹ́ bí akọ́mọ́nkí ó lápèjúwe tẹ́gbẹ́ akọ́mọ́nkí ó léèyàn tọ́mọ́kí ó yìnyàn sì fẹ́ràn èèyàn bíi tiwa báyìí àti fílẹ̀ yóò ti yẹ tí bá kọ́ bá sáà ní èèyàn ẹ̀bí abọ́ ta bá gbé kalẹ̀ tí ń náwó sí bá ti ń kún náà máa gbé lọ́nu ilé ó tún máa gbé wá padà wọ́n lọ máa dànù ilé àwọn géńdé ní máa káwó mòlídì abọ́ oúnjẹ odó ni o kìí ṣe abọ́ àánú àwọn míì àánú wásán míì pẹ̀lú bẹ́ẹ̀ pé ẹ bá ṣe mo dì máa mú ní ẹ̀yìn ṣe mọ́ ọlọ́run tó ní mí ò ní fi mí lẹ̀ a sì dúpẹ́ pé kò dáa fún wa tó báyìí láyé mòlídì láyé bídíà afáwa Kọ́rí Al-Baqalani wọ́n kọ tírà kan wọ́n ń pè ní Kashful Asrari wa Atqil Astari wọ́n ṣàlàyé síbẹ̀ wípé àwọn èèyàn tí wọ́n gbé mòlúdì lọ́wọ́ àwọn Rọ́fídọ̀ ni kí là ń pè bẹ́ẹ̀ àwọn lẹ́ntẹ́ pé yubatinuna al-kufra wa yusiruna al-islam yubatinuna al-kufra wa yusiruna al-islam káfìrí pọ́nbélé ni wọ́n nú wọ́n sì fi ìsìlámù bojú wa qad su'ila Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah fajaba wọ́n bí bàbá pé bàbá Ibn Taymiyyah mọ́ lọ́rọ̀ mọ̀lúdì ó ní àwọn tí ń ṣe mọ̀lúdì bí annahum min afsaki nas wa min akfari nas wa anna ma sa'ida lahum bil imani wa taqwa aw bi si'ati nasab faqad sa'ida lahum bima la ya'lam wa qala ta'ala wala takifu ma laysa laka bihi ilmu wọ́n ní bàbá àwọn tí ń ṣe mọ̀lúdì báwo ni wọ́n bàbá ní tí a bá ní fásikù lèèyàn ẹ wá wà afúsákù jòun lọ onímọ̀lúdì ni tí a bá ní káfìrí lèèyàn ẹni wà akífárà jòun lọ onímọ̀lúdì ni ẹ bá wá jẹ́rìí pé bẹ́sẹ̀ mọ̀lúdì yẹn ẹ̀kan wí bẹ́ẹ̀ ni o èmi mínímà nínú wọn èmi fi má ní í ṣe o bàbá lẹ́ ń bá jẹ́rìí ìmánì fún wọn ẹni bá jẹ́rìí pé wọ́n níbẹ̀rù Ọlọ́run ẹni bá sì jẹ́rìí pé lódodo ní ẹ bá ànábì tán ànábì ní tẹ́lẹ̀yìn ọ̀mà ló jẹ́rìí ẹ o Ọlọ́run sọ yìí pé ìwà ànábì ìtọ́ ọ̀bá mà ń pa ẹ̀ má jẹ́rìí lé lórí. Ọlọ́run tó ní illa ma sayida bil haqqi wa hum ya'lamun àfi àwọn èèyàn tí wọ́n bá jẹ́rìí òdodo tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n ń jẹ́rìí lé lórí tabagbọ́rọ̀ yìí dáadáa ẹ̀rí pé
onímọ̀lúdì pẹ̀lú ìròyìn tí a fún wọn yìí ó yẹ àṣàánú wọn nítorí pé ìgbàgbọ́ tèmi ni pé ọ wà nù wọn rẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n rí bí èmi náà ṣe rí ń jọ mò ń ṣe ìjọ tá à ń ṣe mọ̀lúdì àwọn àfáà ti yọ̀ǹda fún wa pé ká lọ jòkó lé máa kọ́ máa ń kí ó lé mo bẹ̀rẹ̀ à ń kọ́ máa ń kí ó ní 1982 la jókòó tán yáyá níjọ́ mo tó wà lé kí ó náà àfáà ti ní kí máa kọ́ yàn kí ó kí mo délé kí ó báyìí ní ọ̀dọ̀ bàbá àgbà níbi kan Sheikh Abdulrahman Said Bayan ní àti ní kí máa kọ́ yàn ní kí ó ní lédè tí mo mà ń jọ náà títí ńgbà ìbí náà wá jáde lé kí ó tí wọ́n yọ̀ǹda fún mi mo lọ sí máàlù láàárọ̀ bí mo jáde ìgbà tí àwa dòkó fáínálì ọjọ́ 1982 tí wọ́n fẹ́ báyọ̀ mẹ́rin wípé sásọ wípé bí o tẹ̀tí pọ̀ àdára fi mọ̀ ní ọdún kan èmi bàbá àgbà Ìmáàmù Lókè Ọ̀fà yìí àti bàbá àgbà Pẹ́bọrẹ́ a lọ sí ọ̀dọ̀ àwọn àgbà àfáà kan kọlọ̀mọ̀ ní sí gáfàrà fún wọn Àmín. ní àsìkò tí mo lùdí ń bọ̀ wọ́n sì bí wálé lè pé ẹ̀yin ọmọ yìí a ní náà wọ́n láwọn ń gbọ́ hurúhurú lọ́dọ̀ àwọn kan pé wọ́n sọ pé kò sí mo lùdí o mo ní àwọn ní à ń sọ báwọn àwọn ní à ń sọ pé kò sí mo lùdí ọdún òun náà fẹ́ sẹ́kù fún àfáà àtọmọ kéwù rẹ̀ ṣebí ilé yàgbà gbogbo mùsùlùmí pọ̀ ṣe bá wẹ̀ àjọ ń gbà ní àjọ ń sọdún àwẹ̀ ni ṣẹkọ́dún kéwù nìkan náà lọ́dún mọ́lúdì yìí wájú àwọn àfáà torí a máa ń ṣe bí ọdún gidi ni o tí a náà bá lọ síwájú àwọn àfáà wa gbogbo ọmọ tí wa pátá tí mẹ́ntò sí láàrín sí ọmọ apá tẹ̀lé wa lọ tí táwa lọ ní tíìmù táàsì ná gbogbo ta bá ní ìjọ náà adára fi mọ́ àánú ara mi á ṣe mí tí n bá rántí bá ṣiṣẹ́ ìgbà náà ó tó àìsàn tó pé àwọn ọmọ kéwú àṣẹ́tì mọ́rídì wọn ni tí wọn láàkọ́kọ́ ṣe ká tí wá parẹ́ tọ́dọ̀ tí wá lóru àwọn àgbààgbà ní ọmọ kéwú ayọ̀ bí ọgbọ̀n a wà lọ mọ̀lúdì wọn àwọn tó bá jẹ́ bí àwọn àfáà tó tẹ́tọ́pọ̀ lé wọn àwọn ní ọmọ bá ní lọ èyàn ṣùgbọ́n àwọn bí àgbààgbà ọmọ kéwú á lọ mọ̀lúdì tí wọn látàlẹ́ tílẹ̀ ìmọ̀ lájọ lọ káàkiri ẹwù fìtínà gbogbo ibi tẹ́jì mọ̀ pé mò ní bíbí tábọ̀rọ̀ aká ní ìsìn kìí sẹ́sì ní pé ẹ̀sìn gangan yóò pa lára nígbà náà tí má ní pẹ́pẹ́pẹ́ tó kù lára wa a máa ń sàn ń pọ̀ ní mo fẹ́ sọ gbogbo ẹ máa ń kí mòlù tí máa ń ṣe mòlúdì tí a bá sọ pé kò yé kírun àkùrọ̀ mùjáràbù ni mo sẹ́rí ni ńgbà bá dé ní mọ́júmọ́ àsùnbà yóò ti tó àsùn tílẹ̀ fi máa ń kálùkù ti lọ sùn dandan àwọn tàbá jẹ́ pé bèbè àfá láti máa ń sẹ́ ẹjá sáré kí àsùnbà wọ̀ àwọn kẹrẹ ákì bá wá sí kí náà ni ẹ̀yìn ìyá ẹ̀kínà tó sùn ẹ̀kínà tó sùn gbogbo àmà ní sùn lọ tí wọn àwọn ìyá sọ̀rọ̀ kan jò ní mo tó tún wọn bí pé tàlẹ̀ ń bá wí wọ́n lè yàn ní wọ́n náà bá yín dúpẹ́ tẹ́ẹ̀sì pàtí mọ́ mo níta ni wọ́n ní ẹ̀yìn náà ni mo ní ìjọ tí mo ti dáyé ìṣe pàtí rí láyé ká lò bí àìsàn ká máa dún bẹ́ẹ̀ ní òṣè pàtí wọ́n ní ẹ̀ṣẹ̀ pàtí dáadáa rí wọ́n nígbà ń ṣe mòlúdì yẹn kí ẹ̀ ṣe ń gbà náà sẹ́yìn náà ìjó sẹ́yìn ìkọrin ilé ẹ̀kẹ́ ti wá a kì í lùlù be that a kì í gbé lùlọ be that ṣùgbọ́n máa ń bọ̀ tí ò tí ì dé ilé ẹ̀kẹ́ wa kò lè sọ pé àní àyè lùlù ẹnu ní ìmọ̀wé ọlọ́run là ń bí iṣẹ́ so àmàkẹ́wù kan àwọn kan wọ́n fi ẹnu wọn dédé ìyáàlù lẹ́nu wọn máa ń dún àwọn kan ọmọ lé lẹ́nu wọn máa ń dún tí ẹ bá dágbé ẹ̀ pọ̀ tí ẹ bá ń gbọ́ spíkà pé kò sílù ẹ̀dì yẹn ẹ̀lú ẹ̀nú àwọn ilé àní ìgbàtẹ́ wá ń ṣe yìí tí kàdùkú ń jú àjò fìdí kàdí kí ní ń pè kí ní ń ṣe ń pàtẹ́ ìtẹ́ kí ní ń ṣe ń pàtẹ́ yàtọ̀ sí ẹ̀
lọ́dọ̀ ló mọ̀ tí ẹ̀yọ́ mítí ń kú lórí eléyìí o kí wọ́n sì àgbéyàn dédé ń jọ náà tó bí lọ́jà kan bí i fún pàtí ẹ̀ ń dé àti àṣì láì tí bàbá wa bí mo tẹ́ mi yà sọ òun la gbọ́ yẹn wọ́n ní ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan àǹfà tó ń déwájú bí wọ́n tó tún sọ wọ́n á sọ lọ́nà míì wọ́n ní fa awwal man qala bi hadhihi al-bid'a yani al-ihtifal bi mawlid nabawi hummatiniyan alladhina aradu an yugayyiru ala an-nasi dinahum wa an yaj'alu fi ma laysa minhu li ibu'adin amma huwa min dinihi فإسجال الناس بالبدع طريق السعر لإماتة السنة ولبعد عن شريعة الله السامحة وسنته صلى الله عليه وسلم المطهرة wọ́n ní àwọn èèyàn tí a ń kọ́kọ́ dálẹ̀ bí n ta sọ́lẹ̀ kan àwọn bàtìníyà ni wọ́n ní èrò wọn ni pé wọ́n fẹ́ change ẹ̀sìn wọ́n fẹ́ yí ẹ̀sìn padà wọ́n sì fẹ́ sọ tí ò sí inú ẹ̀sìn di tó wà nínú ẹ̀sìn láti gbé àwọn èèyàn jìnnà sí ẹ̀sìn wọn láti ká ìrojú bá wọn pẹ̀lú bídíà tí ẹ bá ń ṣe mòlúdì yọ kò ní rọ́jú láyé fìtínà rẹ̀ pọ̀ ebi àwa tá à ń ṣe níwọ̀n tá à ń ṣe mọ́lásọ yẹ wọ́n ní bídíà mòlúdì wọ́n lọ rọrùn láti pa súnà gan ní ọdún kan tí mo fẹ́ sọ yìí ọba tó ní ẹ̀mí mi mo fẹ́ fi búra sáájú kí n tó sọ bẹ́ẹ̀ ni pé máa fi ó kọ ibẹ̀ sí sàárà gẹ́gẹ́ bí ayé àwọn ń bẹ lókè tiwa wọ́n jù wá lọ ńlá ìta wà bàbá wa ni wọ́n jẹ́ àfáà wa ni wọ́n jẹ́ mòlúbì tí wọ́n tún lágbára ju tiwa lọ ẹ bá ń bẹ nílànà sọ́tù mọ́mẹ́n mo ṣe ń sọ yìí ọ̀yà kó ẹ bá mọ̀ wá gá tí mo kọ́ yẹ kó mọ bí tí wọ́n ń sọ yẹn tí mọ́mí ní dákọ̀ rẹ̀ ní ọdún yẹn wọ́n pe ilé kéwú alágbé ni wọ́n pe ilé kéwú alágbé wọ́n pè mí wọ́n ní àfa àgbé ni mo nílà wọ́n ló fà á ní àwọn ọmọ rẹ̀ mẹ́jọ wọ́n fẹ́ bá ní lọ sí àwọn wọ́n fẹ́ bá ní sẹ́yẹ̀ kan ní mòlúbì tí mọ̀ yìí mo ní sáwọn ni wọ́n ní security ni wọ́n lálẹ́ àwọn kó ẹgbà lé wọn lọ́wọ́ kí ó máa yípo gbogbo ẹ̀yìn mòlúdì lọ ibi àwọn èèyàn kan mòlúdì láwọn láwọn wá mòlúdì ọ̀nà wọn ní wá wọn lọ sí bàjẹ́ mo sì délé mọ́ pa máa kí ó jọ ó súnmọ́ pé pé inú àwọn tó wà ní kí lọ́dún náà bóyá jọ wáyé bàjẹ́ tó wá sí Èkó yìí ẹ wà mẹ́ ẹ̀yìn lẹ́lẹ́ ni wọn a sì sàn mẹ́jọ tààrí pé géńdé ni wọ́n ẹjọ́ ogun wọ́n sì lọ ṣiṣẹ́ yẹn jama nígbà tí wọ́n dé tí wọ́n wá jábọ̀ mo pinnu pé tí wọ́n bá pè mí lẹ́ẹ̀mí èyí ní dáwọn nítorí pé n tó dáa fún nǹkan bú ní kẹ́ ẹ mọ́ rí jama n tó dáa fún nǹkan bú ní kẹ́ ẹ mọ́ rí ọ̀kan tó bá Nàìjíríà jẹ́ ni pé gbogbo nǹkan bú kọ̀rọ̀ ń gbé tàtà ẹgbẹ́ tó ń burú sí ẹ kò sí lánàá bá ṣe darí ìlú ni ní ó jẹ́ pé bí ẹnìkan bá fi tí ọ̀dá hàn nípa Islam tó ṣe burú o ọ̀pọ̀lọpọ̀ náà ká fi gbọgbọ́ o tó ṣe burú gá láti fi ìyẹpẹrẹ kan Islam síta ó burú gá ojú táwọn yẹn fi wo lọ àkóṣerú kan náà àdàsà ń lù ní ìsìn yóò di àṣà ẹlẹ́hàwèrè yóò di àṣà ní ìsìn ẹ̀yìn máa wó ẹlẹ́hàwèrè títorí Ọlọ́run nígbà tí a ń jábọ̀ fún mi fún tí wá rí pé àwọn àgbà fà gẹ́lẹ́tẹ̀ nínú ọkọ̀ nínú búkà pẹ̀lú sẹ́ẹ̀bí lọ́rù mòlúdì mọ́júmọ́ ìgbàtàwà náà wá ṣe mọ́ta wá ka àwọn tíra wọ̀nyí ní ẹ̀tí a kọ́ ma pé bí ṣe rí nìyẹn àti láìláì náà
àwọn mọ́ ni kò sí ni pàápàá jùlọ àwọn títí ẹ̀ máa ń ṣe ti ẹ̀ndọ́ alẹ́ torí tẹ́lẹ̀ ń gbà mọ̀lúdì jẹ́ mọ̀lúdì gangan alẹ́ ni gbogbo ìjáṣe lọ́sẹ̀ ní ìsìn ìkòwómi lásán ni alẹ́ mọ̀lúdì làwà gbẹ́júbá làwà náà fi ṣe títí àfikà sí mọ́ ìbàjẹ́ burúkú mọ́ wà ń bẹ̀ wọ́n ń sọ nísìnyí pé àwọn tí ń ṣe mọ̀lúdì yìí bídíà mọ̀lúdì ó súnmọ́ láti pa súnà kíákíá ó sì múyàn jìnnà sẹ́sìn ọlọ́run gangan tó rán wáyé wá sí so èyí náà ní sókè mẹ́yẹn àmọ́ màá tún sáré sọ ilé tí mo fẹ́ sọ yìí nítorí pé irú òyì tá a fẹ́ sọ yìí ó tún lè máa kó àwọn èèyàn kan ní sàmánì náà ibé wọ́n ṣe mú níbi kan èrò lọ ọkọ̀ ńláńlá ìbá mọ́ dáa èyí rẹ̀ a máa rí bá ń fún wọn ń lọ kábì kan kí n tó parí ẹ̀ ibi tí n ta fẹ́ kà yìí ibi tó padà yọrí sí tó yẹ pé kò só mọ̀lúdì kan láyé tírú ẹ̀ náà wà fún tírú tó parí tí wọ́n náà ní parí ẹ̀ náà ìgbà tí mọ̀lúdì ó rí àtẹ́wọ́bà ìgbà tí mọ̀lúdì ó ní agbára وكان للخلفاء الفاطميين في طول سنة أعياد ومواسم ìgbà Fátímíyìn yìí tí a dúró ìjọba ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí láfi bẹ náà bàlẹ̀ kí ọlá gbogbo àwọn bídíà yìí ọlọ́mọdé wọ́n rí ọ̀nà lágbára ẹ bá ní sàmì ẹ̀jẹ̀ sàmì tó yára yín tó ń bídíà bá lágbára èèyàn tí ń bẹ́ẹ̀lú yẹn dáràn o kò sí lọ́kọ́ ń bídíà pẹ̀lú pé kọ́ máa fi ẹran èèyàn mú kọ́ o ń bẹ lọ́dọ̀ wọn tí a ń gbà pé bọ́ bá ń sun èèyàn jẹ́ ń dojúmọ́ ń tó ti gbé ti wà o bàbá àgbà ní máàdì lárọ́ bí ọlọ́mọ ní kẹ́ wọn gbogbo àwọn ọmọ ní ẹ sọ fún gbogbo àwọn ọmọ wọn wípé àwọn ń ṣe súfí à ń ṣe bẹ́ẹ̀ sì ní àmọ́ ń jọ àwọn ka tíà àwọn àfáwà tí ọlọ́run lò kọ́lọ́mọ alẹ́sàn lẹ́sàn lórí wọ́n máa sún sí bàbá létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ẹkùnlá kí ní ọ̀bẹ̀ pípa gbẹ́gbẹ́ èyàn ọmọ ẹmọ kankan àwọn súfí ọmọ nìní wọn ṣùgbọ́n tí wọ́n ṣe títí lọ́lọ́m bá sí bí ọkàn ní a bá sún tí àkàmọ́ bàbá pé ayákùnlá ní tí a yìí àti ìbọn tí a yìí sọ láàpọ̀ tẹ̀lé ní bàbá gbà ẹ̀ṣá nígbọ́n títà ilé ìsọ ẹ̀kí lọ́dọ̀ wa ẹ̀yọrí ẹ̀ lọ Saudi ẹ̀yọrí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ti di dòktórọ̀ lórí kí ó kílẹ̀ fẹ́ kí n mọ̀ ń bẹ̀ ẹ̀yọ́ ọmọ ìfẹ́ kí n gbọ́ kankan bẹ̀ ni ìwọ̀n náà bá ń kà á lọ wọ́n nígbà tó dìbì kan nàbárí pé ẹmbà sọ yí pé ẹmbà sí àsìláàtì fàátì ẹyọ kan ó sì dédé kéèyàn ka Kùránì ní ẹgbẹ̀rún mẹ́fà wọ́n náà gbé bóyá àwọn òrí dáadáa ni ẹmbà ka sílífàtì pé aláwọn sẹ́lẹ̀lẹ́fà tẹ̀lẹ́mà bẹ̀rẹ̀kàtẹ̀ká tẹ̀lẹ́ká wọ́n yẹ máa kúnlẹ̀ tí wọ́n kà ní jáde aláwọn sẹ́lẹ̀lẹ́fà tẹ̀lẹ́fà tẹ̀lẹ́mà sábàkà sẹ́lẹ̀ àkíwàlẹ̀ àdé ìrọ̀lá san nípa tí ikọ̀ kankadi tó ní ẹ̀ntẹ́ fàṣàlá tọ́lọ ní ẹ̀sìn fún sí ọ̀sán ìta sí fún wọ́n wá kọ́ sínú tí a ń pẹ́ ń bá kà lẹ́ẹ̀kan ó ṣe déédéé ẹni bá ka Kùránì nígbà 6,000 àmàlẹ̀ tí a mọ́lẹ̀ pẹ́ Kùránì Ọlọ́run àwọn arábí yìí ṣe yàn rí o àwọn òṣè mọ́
bí bàbá ṣe ń mọ́. ọlágbára ń bá dàgbà náà ewu rédíò bàbá ní ẹ má dàn án lóhùn o àtúnwí tán lẹ́yìn tí bàbá láwọn ò ṣe mọ́ bàbá tó parí tẹ̀sí lọ́dún kan nínú Ramadan bàbá tó kóra jọ bàbá ní sórí yóò bú mo ní ìṣe nǹkan mọ́mọ́lásì ní ẹ̀dẹ́lẹ̀ wọ́n nígbà tí Ibrahim àbíkí tó sọ́dá èèyàn tó sọ́dá èèyàn tán bàbá ní òpònú ní nígbà pé Ibrahim ìyá sì lọ sọ fún èèyàn kò sí sọ́wọ́ dé èèyàn mọ́kàn yà bẹ̀ níjàre ṣe rí ìgbà tí àwọn Fàtìmí yìí ń gbòjọba àwọn àṣẹ gbogbo ọdún kan yípo wọ́n á fi ti ọdún síbẹ̀ lọ díẹ̀ bẹ̀ láàkà yìí wọ́n ní ọdún fún yọ́mọ̀lá Àṣúrà wọ́n ní ọdún fún wọ́n sì ní Maulidi Nàbí wọ́n sì ní Maulidi Ali bin Abi Talib ẹmọ́ káwò wọ́n sì ní Maulidi Hassan wọ́n sì ní Maulidi Uzayn alayhi salatu wassalam wà Maulidi Fatima ya wọn òun náà ní Maulidi lọ́tọ̀ àwọn tí ń bẹ ń bìyà wọ́n èsè Maulidi ṣe lóye ẹ̀kan náà ṣe láàá Maulidi pọ̀ èyàn ṣe nǹkan rẹ̀ mọ́ láyé wọ́n sì ní Maulidi fún Khalifa al-Hadir ẹ máa ń bẹ̀rẹ̀ Khalifa lọ́wọ́lọ́wọ́ òun náà ní Maulidi tiẹ̀ wọ́n sì lè láti awádìí Rajab pẹ̀lẹ̀ Rajab kọ́kọ́ yọ báyìí wọ́n sì ọdún rẹ̀ wà ní sífàwú ó tún dìdájì wọ́n sọ ọdún rẹ̀ wà lè láti awádìí Ṣàbán wọ́n ṣe Maulidi ní àkọ́kọ́ Ṣàbán wà lè láti nísìfì yìí Ṣàbán tó dìlájì wọ́n tún ṣe Maulidi fún wà mọ́ sí mú lẹ́yìn láti Ramadan gbogbo Ramadan gbogbo rẹ̀ ọdún ni wà gúrátù Ramadan ìka tó ń bẹ gúrátù Ramadan wà símátù Ramadan ìka tó ń bẹ símátù Ramadan wà laylatul khatimi ìka tó ń bẹ laylatul khatimi wà mọ́ sí mú Eidil Fitri ìka tó ń bẹ Maulidi àwẹ̀ wà mọ́ sí mú Eidin Nahri Maulidi ìka tó ń bẹ tọdún léyà wa Eidil Adha ìka tó ń bẹ tẹ́ǹpẹ̀ báwọn wa kaswatu sitai ìka tó ń bẹ tẹ́ǹpẹ̀ báwọn wa kaswatu sayf jàre wa kaswatu sayf ìka tó ń bẹ ìyẹn náà bẹ wa mawsim fatil Khadij ìka tó ń bẹ tẹ́ǹpẹ̀ bẹ yẹn wa yawmu Nawruz wọ́n tún kò ìdí fún wọ́n bá sọ ọ̀rọ̀ nípa ilé yìí o èyí ń tiẹ̀ ọdún kìtẹ̀ pàmbélé nìyẹn o bí kérésìmesì yẹn gẹ́lẹ́gẹ́lẹ́ torí pé àwọn tí ń bẹ́ǹdì Maulidi ìpìlẹ̀ wọn Yahudi ni wọ́n àti Nasara ọ̀kan náà àléfà tí ń bẹ́ǹdì àwọn tí ń ṣe Maulidi lọ́gàléfà ọwọ́ á ní ọ̀rẹ́ kan kírísítẹ̀nì ọwọ́ á lọ kí àwọn yẹn wá ń sọdún ọdún kìtẹ̀ lọ́wọ́ láwò pé ntẹ́ fi sọdún kìtẹ̀ tó dùn báyìí Áfíríkà náà fi agbára àjọba sọ Maulidi di ọ̀ràn fún gbogbo aráàlú wàyọ́mọ̀lì gatas wàyọ́mọ̀lì milad ètí táwọn náà tó ti kọ́ sí bí ọjọ́ bí mùsùlùmí ti ń sọjọ́ bí síbáde kí ló dé tí àwa mùsùlùmí káà lọ bá àwọn àfáà tí ò ní tàn wá pé mo fẹ́ máa ṣe nǹkan kan ẹ jọ̀ọ́ ṣé ń bẹ nínú ẹ̀sìn mi àbí kí ni kéèyàn máa gbé ọ̀rọ̀ sódì báyìí ọjọ́ ẹkún ẹ̀jẹ̀ fi yọ ọjọ́ tó yẹ pé kẹ́ máa múra lẹ̀ ni pé kò ṣe dandan fọ́lọ́run dédé déètì tẹ́ ẹ ṣàjọ̀dún rẹ̀ yìí kẹ́dẹ̀ mí bí ọ̀rọ̀ tí àwọn àfáà súnà máa ń sọ fáwọn onímọ̀lúdì pé tẹ́ bá ní ìfẹ́ ànábì lẹ ní ìrọ̀lẹ́ pa ẹni ìfẹ́ ànábì ẹ wá máàkì ọjọ́ tá a bí kí lẹ fi máàkì ọjọ́ tó kú
ìjọ kú yẹn tó yẹ pé gbogbo àdánwò tó kan gbogbo mùsùlùmí títí ń kan mùsùlùmí bọ̀ kò sí àdánwò tó tó ikú ànábì fún wa kò sí àdánwò tó tó lè tó ń wá kàn wá tó tó ikú ànábì sallallahu alaihi wasallam bóun ní bá ti dáa tó kí ni bá ànábì láyé kọ́lọ́ sì kẹ́mi kó sẹ́mi lẹ́nu tó tẹ̀lé kí n rí ànábì báyìí mo máa ń dájú kò ń pé wọ́n lọ́mọdé ń wà lìjẹ́ náà o kí n lè ti kí n jẹ tábọ̀ kí n jẹ rí ànábì báyìí pé sànábì ìwà rẹ̀ ẹ̀ máa wá ṣe tẹ̀síwí rí pé tí n bá rí njọ́ náà bóun ní ṣèṣe náà ṣé ń lì mọ́ ni ṣé máa fò ókè ni pé Rasulu rẹ̀ sallallahu alaihi wasallam musiba ńlá nǹkan wá ẹnìkan kan rántí yẹn mọ́ èyí tẹ́ fi gbowó lẹ̀ rántí irọ́ lẹ̀ ń pa àyè láti tó a sì lè torí pé a fẹ́ sọ̀rọ̀ bá a sì ní ṣìṣẹ́nú ẹ̀sìn ká tún kọ́ lófin ẹ̀sìn a tún lè máa tẹ̀síwájú lọ títí mọ́ pẹ̀lú báyìí láti wọlé lódodo àsìkò àyílà fẹ́ nítòótọ́ ṣùgbọ́n a ò gbọ́dọ̀ fowó yẹpẹrẹ mú ẹ̀sìn wa àsìkò àyílà fẹ́ àsìkò àyílà fẹ́ àsìkò àyílà fẹ́ náà ló sàn kàdé tí ó kí wọn máa wò. wọ́n fẹ́ ká a ṣe wọn. jama táwa ti kú o tá a ti tẹ́lẹ̀ ni o torí ní ìsìn ṣáájú lónìí ẹ̀yìn sọ fún mi pé ó ti ń wọ àbáyé ìsìn wò yìí sùmọ́tò mínú ni mo ní bẹ́ẹ̀ ni kódà ń fi ẹsẹ̀ rìn débẹ̀ orí mi rìn débẹ̀ wọ́n bí mi síbẹ̀ ni bàbá àtìyá mi ṣùgbọ́n tí n bá ní lónìí sùmọ́tò mínú ni mi máa jẹ́ sùmọ́tò mínú àlùsùnnà wal jamaa so nínú ọ̀dọ̀ tiwa àdìsí kan bẹ tí wọ́n máa ń kà kí n má pè mọ́ra mi pé a lè jẹ ìrun ọjọ́ méje ìrun ọjọ́ méje a sì lè jẹ mẹ́jọ pẹ̀lú papọ̀ ẹ máa ṣe tẹ̀sí lọ. kódà bí àdìsí ń wá bí tí ọ̀láta kò ní Muslim lọ́gbà wá ọlọ́run níbi àkọ́kọ́ gbọ́ tẹ́mi kọ́kọ́ gbọ́ ẹnìkan ní ìmánì rìn sí lára níjòkó wọn lọ́wọ́ pèrò mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ti wá pèrò wọn ní ọlọ́wọ́ wọn ní kọ́ ẹwọ́ wa ń wò dé lẹ́nu fẹ́nu ara rẹ̀ sọ pé yóò bá ìyá rẹ̀ pé yóò bàbá rẹ̀ nínú ìjọ ọgbà yẹn. òun sọ fún bóyá wọn àti máa pé ọba ìyá àwọn lẹ́nu ara àwọn wọn ní ànábì ló ní aṣọ bẹ́ẹ̀ fún ọ bó ti àwí òye ni ọmọ yẹn ṣùgbọ́n aságbọ̀gbọ́ ṣẹlẹ̀ lánàá àpáta wọ́n náà pé inú Muslim lọ́wọ́ wọ́n sì ká tó tọ́ àwádọ̀ ka Muslim jẹ̀mọ́ tọba ní pèsè lọ fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ ń pẹ́ o ẹgbẹ́ àfa wa Jagunlabi ọkọ̀ oníbílì àsọlẹ̀ kan pé àákéyanjú ni tọ́ pé kí ló fẹ́ fi ṣiṣẹ́ o ọ̀tọ̀ ní tànàbí ọ̀tọ̀ ní tí bẹnu Muslim ọ̀tọ̀ ní tí wọ́n ń tú lódodo wọ́n sọ pé a lè kírun méje pọ̀ a sì lè kírun mẹ́jọ pọ̀ ẹ máa gbọ́ o ṣùgbọ́n tí mẹ́mbẹ̀ ni pé a lè kí magribi àti ìsáì pọ̀ tẹ́bá karaka mẹ́ta magribi maraka mẹ́rin ìsáì ó di mélòó méje ló jẹ́ bàbá a sì lè kí raka mẹ́rin zuri àti raka mẹ́rin asiri pọ̀ tábà kàmọ́ra àwọn odi mélòó ní tí wọ́n tú sódì nìyẹn o tí wọ́n fi ń jòkó tára wọn fi ń balẹ̀ pé kí á ní kí ló ń sàfà ní tẹ̀bùlíkì tí ń fariwo òórùn yìí sọ́tì ìpè méje ni mo wá borí afẹ́fẹ́ lọ́dún náà máa bọ́ sórí screen mo lẹ́yìn afá wa ẹ sì bẹ̀rù Ọlọ́run mo mọ̀ pé bàbá wa tó sọ̀rọ̀ yìí ìmọ̀ yín kọjá kásọ̀ pé ìmọ̀ tàbí sì yẹn sọ ìmọ̀ yín kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ ẹmọ̀ pé àwọn tẹ́ kà fún ẹmọ̀ ìjọ tẹ́ wà pé kò sí náà kò sí sọ́rí fún àwọn dá báyìí mo wá kàtí à ń sórí afẹ́fẹ́ lọ́dún náà
mo fi sọ bẹ́yìn pé nǹkan kan ò ní ṣe yín àmín nǹkan kan ò ní ṣe yín tẹ́gbìn ìwà máa ń kú lẹ́ẹ̀mẹ́wàá ẹ̀ka rẹ̀ ò ti kọ́ ẹ̀ka ti kú bàbá yọ́ lẹ̀ ń pa ìrọ́ lẹ̀ ń pa ẹ̀gbì gbogbo kọ́ wọ́n wá gbọ́dọ̀ ẹ̀sìn tó fẹ́ àwọn èsì òkun kẹ́kọ́ máa jẹun jọ so àwọn àti wáyé gbogbo ilé yìí sẹ́yìn ló tún àyè kí á tún mọ́ kírun ní àsìkò rẹ̀ ìtí mo fẹ́ sọ ó pọ̀ gan ṣùgbọ́n mo fi ọba ìyókù lọ́ba adékèọlá lọ́wọ́ kó bá mi sọ ẹ jẹ́ wọn wá fi léyìí kálẹ̀ ẹ jẹ́ n fi kálẹ̀ ó dùn fún àwọn ọmọ olùdí ńgbà náà nígbà tí wọ́n kọ́ dáhùn olùdí lẹ̀ nígbà tí ìjọba dá sí ó dùn fún wọn gan wọ́n ń rí yàrájà owó báwọn kan náà sí rí nísìn àmọ́ pẹ̀lú tí wọ́n kọ sínú tírà òsì gbadà táwọn jàmá òsì gbadà táwọn ẹni ìgbà náà wọ́n kọ́ òsì bá ìlú tí wọ́n wà wọ́n kọ́ ìbálò Mísírà wọ́n kalẹ̀ tanyanya débi wípé ìyàn náà mú débi pé bàbá ń wo àwọn ọmọ tó bí pé mélòó ní mẹ́jọ kí mẹ́jọ jẹ́ má lọ wéèsì ẹ̀pà méjì ẹ̀sùn wọn kẹ́yìn mẹ́fà yòókù jẹ́ kẹ́mbà kù síbi tán yẹn nítorí dédé ọlọ́run fúnlẹ̀ mọ́ tẹ́ pátá wọ́n rí kankan mọ́ gẹ́bí tẹ́ kọ sínú tíra tàṣìmọ̀ pé ọ̀rọ̀ dúdú ni wọ́n sọ tí bá ń lẹ́tu tí bá ń lẹ́dà fúnimòdì náà lẹ́nì kó ti fi ilẹ̀ níparí arọ gbogbo ẹni tí ń ṣe mòlúdì pé kìí ṣẹ̀sìn ọlọ́run o ẹ̀nà fi ilẹ̀ a ò wá láti wá bú yín a wá láti wá gàn yín ju pé ìwọ̀n tó yé wa ń pa ẹ̀ la wá sọ ẹ̀yin náà fi ilẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àánú ọlọ́run lè yí bá bá tí a fi ilẹ̀ tá a sí mọ́ ọlọ́run fi wá lẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ má wo bẹ́ẹ̀ sí gàǹgà bẹ́ẹ̀ sí gòǹgò ń bẹ̀ pápá jùlọ ẹ̀yin tẹ́ ẹ ti ẹ̀ dára fi mọ̀ wọ́n gbọ́ pásọ̀tọ̀ kan fún alẹ́ nílé kó yìí bàbá kan ó ti di àgbàlagbà ó ti gbòòrò nídìí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ńlá tí wọ́n ti bàgbà kódà Jerusalem ni a ń gbé sọ́ọ̀tì ẹ̀ ibi tó ti lágbára dé ọlọ́run sì padà ó di mùsùlùmí fún rẹ̀ ló pe bàbá ìmáàmù àgbà àdúgbò pé ẹ wá wẹ̀ ó dẹ̀ sọ bí sọ́ọ̀sì ń ṣe tó ó sì sọ di mọ́sálásí ó sọ di àyẹ̀sí nígbà tí ọlọ́run bá lè kádàrá oye máa tó ti débẹ̀ yẹn ní láì tó wà yẹn kí wàá ní tiwa ẹjá bẹ lọ́hùn dáyà ẹjẹ́ ń fún yín ní ọwọ́ kan yìí tẹ̀sí olùdí ẹ̀yin bẹ̀rẹ̀ àdúrà tọkàntọkàn lónìí pé wọ́n lọ́run tẹ́pẹ́ kìíní yìí bá sọ̀nà tẹ́pẹ́ kìíní yìí ò tí ì bá ṣe ọ̀nà fi hàn mí ìwọ ọlọ́run lọ́nà tó rọrùn bọ́nà bá ní fi hàn mí tó bá fi náfìlà béèrè tó ṣàdúrà tó gbéra ilẹ̀ kọ́lọ́run fúnà mọ́ a máa tọrọ ìdáyà ni ó rí pé fúnra rẹ̀ lórí pé kì í sọ̀nà ẹ̀yin kan náà sì mà pé kì í sọ̀nà ẹ mà níbi tí kéwòn yìí dé àti àwọn àṣírí tẹ́ ẹ ti rí nípa wọn níbi tó ẹja síwọ́ ń bẹ̀ o ẹni tí ń sọ̀rọ̀ kì í ṣe ẹni tí ò ṣeré o àti ṣeré ti wá o àmọ́ alhamdulilayi ọlọ́run ní já ṣe mọ́ kò ní jẹ́ yìí náà ò lè ṣe mọ́ ó lànà ọlọ́run àfàwà tó wá pè wá fún wàásí àfàwà Hasan yìí ọlọ́mọdé ti àfà yìí òun náà sọ díẹ̀ fún mi nípa ìtàn ara rẹ̀ ó lóun náà ti lọ nù kíní rí kódà ọ̀rọ̀ tó sọ́dọ̀ kan sọ fún mi ó lóun ti ṣe mọ̀ nídìí ìdílé táwọn yẹn sì jẹun ṣùgbọ́n fẹ́ fi kíní kan hàn ẹ̀yìn èèyàn ń bí lára fáyì káfíṣẹ̀kọ́ ẹ dákun ẹjá mọ̀ sí dáadáa ẹjá láyìn dára sọ lọ́hùn àwa tá a ṣe àjẹ àmọ́ wa ó bà wọ́n jẹ bàbá wa tó bí àfa yìí àwọn ọlọ́run ń lò sábà bí bá àfa ṣe dà yìí àfa sọ pé bó ṣe kẹ́kọ̀ọ́
bó ṣe lọ níláyé àwọn Sufi bóun ti dolóyè ọlọ́run ti gbọ́wọ́. bàbá àti wàsọ lánàá. ibi báyìí náà ti lọ́ọ̀nì sáwíà fún mi. ibi náà ni ìtàì pẹ̀lú kánópì mẹ́fà. ìtàì náà ni. mọ̀lúdì àkọ́kọ́ tí mo ṣe náà alága ni lọ́jọ́ kò ń gbà náà lélẹ̀. Allahu Akbar. tó wá di alága nínú súnà báyìí. Allahu Akbar. mo dẹ̀ rò pé bí mo ti gbé àṣì sọ fún mi bàbá wò sí láyé mọ́ ọ̀dà náà béèyàn bá ń bẹ láyé sípa rẹ̀ ká ọmọ ṣùgbọ́n ní wọn ò sí mọ́ yìí lọ́lọ́run ṣàánú ìbí ṣe rí nìyẹn o wá sí kejì bí àti kìíní kejì kẹta tó lọ kékejì jàre tó lọ sẹ́yìn ní tá a fi kì ní wá sí wa lágbèrè ni wípé ṣe dáadáa lè di ọmọ rẹ̀ má jẹ́ tán àwa lọ sínú sọ́tù káf alọ́ka ìtàn tí ń bẹ ń bẹ láti fi hàn yìí pé béèyàn bá ṣe dáadáa ọmọ rẹ̀ ó jẹ́ bàbá abúnàkọ́ jim Ibrahim ọ̀la wọ́n ní ẹ bá ṣe dáadáa fọlọ́run nípa kọ́lọ́run jẹ́ ọba tí oore rẹ̀ pọ̀ wọ́n ní ọlọ́run ó ṣe dáadáa fẹ́ni tó ṣe dáadáa fọlọ́run yẹn ọmọ rẹ̀ yóò ṣe fún ọmọ rẹ̀ yóò ṣe fún báwọn ibi tẹ́nìkan ò máa fọlọ́run ilá masha Allah wọ́n ṣùgbọ́n ẹni bá ṣe iṣẹ́ bí tí ò dáa yóò jẹ iṣẹ́ tó ṣe yẹn ọmọ rẹ̀ ó jẹ nípa pé ọlọ́run ajọba láàánú ọlọ́run ní yọ kọjá ìran méje yóò débi méje ọlọ́run àdádúró tọ́bárí bẹ́ẹ̀ yẹn a ṣe mọ́ ṣiṣẹ́ bí nítorí ara wa nítorí ọlọ́run àkọ́kọ́ nítorí ara wa náà bàbá wa tí wọ́n bí ẹ̀lúfà wa yìí wọ́n ní ààyè tí wọ́n ń lò yìí àmọ́ tí jẹ́ ààyè lẹ́kọ̀ọ́ bàbá kan fi ilẹ̀ láti gbà náà pé ẹ má ṣe nǹkan kan ń bẹ̀ tọ́lọ́ nìkan yẹn máa ṣe bàbá wa pé àfa kan máa kọ́ máa ń kí ń bẹ̀ bàbá máa tó máa di pẹ́lú ọ̀hún gbàdúrà fóònù náà tọ́lọ̀ ọkọ lè tiẹ̀ tó tún lọ bàbá ní ẹ sáfì ilẹ̀ ń bẹ̀ tí bàbá lẹ̀ pé wọ́n ní mo pè ẹ sáfì ilẹ̀ ẹ sáfì ilẹ̀ àwọn yẹn jẹ́ àṣàn tẹ̀ ń jẹ́ wọ́n ní nígbàtí bàbá ń gan ọmọ pé ọmọ àwọn lọ́nà wà á sọ ní òkè láàyè náà fún súnà ọlọ́wà ló tì yóò gbogbo ẹni tẹ́ ń bẹ ní ara àfá ẹ dákun ẹ bá ní gbárùkù tí ẹ sí lára wọn ọmọdé ni wọ́n ẹ bá ní gbárùkù tí ẹ súnmọ́ wọn ẹ dákun tọkàntọkàn àwọn ọ̀tá ẹ̀sìn ò ní fẹ́ bẹ́yẹn bọ̀ tí ẹ má gbà fún wọn ẹ jẹ́ ẹ̀sùn mọ́ wọn ẹ jẹ́ ká dìde pé àwọn ọmọ jẹ́ ànsọ́rù díínì láàyè ẹ̀yin náà wọ́n máa ṣe kí ni ẹ mọ̀ wá ga àpẹ mọ́ sí dáadáa fẹ́ sìn níbòmíì tó jìnnà o ṣùgbọ́n èyí tí yín gángan nìyí ẹ̀ṣẹ̀ tí yín gángan àrùn jẹ́ nìyẹn subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìyá kan bá wà láti Ìbàdàn kọ́ mọ́ pé àṣàdá fún gbogbo àwọn ọkùnrin àṣàdá fáwọn náà ọlọ́run ti dáadáa fẹ́yìn náà o wọ́n dó tì yí o la hawla wala quwwata illa billah. Ìgbógun sí nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́ sí mọ́. Ṣàngó bíbọ Nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́ sí mọ́. ìkúnlẹ̀ kíkí ní nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́ sí mọ́. Ìtàpé ní mẹ́nu fà aláboyún. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́ sí mọ́. gbogbo àṣà tí kò bá Bá ti bẹ́ sí mọ́. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. ẹbọ ní Ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Òṣogbo Nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. níbàdí Nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. ẹni ẹrú ọlọ́run kan wá pàdé mi ń bí bàbá ní ẹrú Ọlọ́run kan wá pàdé àwọn níbí ó jọ mọ́ mi. ó jẹ́ ọmọ fún bàbá